ọ̀rọ̀ Ṣèyí Mákindé àtọ̀rọ̀ Tinubu kí la fẹ́ ṣe sí báyìí. sáwà. ẹ̀yin náà mo ń bi léèrè. alájí. ẹ̀yin náà ni mo ń bi yín náà. ọ̀rọ̀ afẹ́ dàbí ẹni tí ò jẹ gbì kò lè kú gbì àwọn ẹ̀ ṣe gómìnà. èyí tó jẹ́ ń bi yín léèrè ni pé wọ́n ní Tinubu burú bẹ́ẹ̀ mi ṣe máa ń gbọ́ ṣùgbọ́n mi máa ń rí àpẹẹrẹ ìfà mi nípa arọ́ fún yín lójú mi Tinubu máa ń fẹ́ jọ mógún lójú tèmi. Tinubu ò burú o. ayé gbẹ̀gbẹ̀ díje bàbá lójú tèmi mi nípa arọ́ fún yín èmi fẹ́ rí Tinubu bíi mógún àwọn ọmọọṣẹ́ rẹ̀. Tinubu ò burú o. mo fẹ́ rí Tinubu bí gbàtẹ́ pé ó fẹ́ jẹ́ mógún fún gbogbo àwọn ọmọọṣẹ́ tí tẹ̀lé kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé bọ́rọ̀ kan lẹ fi rẹ́rìn tẹ fi ṣàwàdà ní bẹ́ẹ̀rì tó yẹn kí lẹ fi ṣàwàdà ẹni kò sígbà tẹ́yìn náà ní máa bu Tinubu báyìí o tọ́nà tí ń bu àbúsoríire ló máa ń jẹ́. àwọn gbogbo àwọn tó bu wọn fún wọn lápapọ̀ nígbà tó padà yá. kò sì ṣe àwọn èébú pé orí bàbá burú. àwọn èébú gidi. àwọn nǹkan tó lè bàyàn ló kọjẹ́. àwọn nǹkan tó lè bá yéèyàn jẹ́ ok ẹ jẹ́ ká lo orin náà mọ́ kiri ká fi ṣàpẹrẹ. Alhaji. ẹ tí mo ṣe ha. ẹ wo àwọn èébú tó jẹ́ pé kápẹ́ ìjọba tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò nífẹ̀ẹ́ onítọ̀hún ó yẹ ká gbé Tinubu ju ẹ̀wọ̀n ni nígbà tó bá sọ pé kò sí ẹni tó gbé oògùn olóró tó Tinubu ọ̀rọ̀ tó burú débi wípé Sowore tó fi ṣe evidence ní court pé Tinubu ó ló mọ̀ pé criminal ni wọ́n dẹ̀ ní bó ló ṣe mọ̀ ó ní ẹgbà inú fídíò rẹ̀ nà mọ́ kiri mo ti rí ẹgbà ẹni tó pè bẹ́ẹ̀ nìyẹn ó ní tó ń dẹ̀ fi gbà pé lóòótọ́ criminal Tinubu ó ló ń dẹ̀ rí pé bó ṣe bú Tinubu tán lóòótọ́ ni Tinubu bá fún ní appointment ó níbi tó ń ti believe pé criminal ni Tinubu lọ́dọ̀ tòun nìyẹn lóòótọ́ ó fi bọ̀bọ̀ iná ṣàpẹrẹ bọ̀bọ̀ tó lọ ṣe interview ní Àjàsírà yìí bọ̀bọ̀ kan tó lọ ṣe interview ní Àjàsírà táìmù kan báwo àrántí báwo kíní kan àwọn èèyàn máa rántí ẹ wá dúró ìbú tó bú Tinubu láyé kí ni ó padà ṣẹlẹ̀ abúgbà appointment ló máa ń jẹ́ ẹ wo bí Tinubu ṣe wà yẹn kẹ́ ẹ tó mọ̀ pé Tinubu ń gbọ́ ètò wa ẹ jẹ́ aṣọ tí ò dáńpa yìí tó wá jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò mú làákà ìdání ó dàbí ká máa sọ nǹkan tí a mọ̀ nípa Tinubu ṣe é mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ tí ò mọ̀ nípa èèyàn kọ́ wa ní ayé bọ̀bọ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o 419 ni kì í súnlé gan ẹ máa jáde lóru ni ṣé ẹnìkan tó lè sọ yẹn ó yẹ kó jẹ́ ẹni tó ń sùn sínú ilé pẹ̀lú ayé bọ̀bọ̀ kò ń sí ìwọ kan tó kàn rò pé torí pé ẹjọ́ ń ṣiṣẹ́ kankan náà ó fẹ́ máa fi yẹn kàn máa fi bú ayé bọ̀bọ̀ lásán nígbà bá mú ọ pé kọ́ wá fìdí tó sọ múlẹ̀ kí ló sọ òun ni mo fi sọ pé lójú tèmi Tinubu máa ń fẹ́ dàbí mógùn fún àwọn ọmọọṣẹ́ torí ó fẹ́ dàbí pé Tinubu ó lẹ́mí ìdáríjì kò kì í bínú tán Tinubu kì í bínú tán ọba ní kòrò ṣe interview kan lẹ́nu bíi ìjẹlòmbí ó bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan tẹ́ fi mọ̀ pé kò yẹ kí irú ọba ní kòrò tún lè súnmọ́ Tinubu mọ́ síbẹ̀ ọmọ Tinubu náà tún ní ẹ má jẹ́ kọ́rọ̀ Arẹ́gbẹ́ṣọlá àbábẹ́ lẹ́sìn kí tẹ̀blíkì yẹn ẹ má jẹ́ odi gbígbà tó di lọ́la ẹ tún lè balẹ̀ gbẹ Tinubu padà ẹ wo nǹkan tí Fáyọ̀ṣe fojú Tinubu rí ayé gbẹgbẹ ẹ ń de àwọn ọ̀rọ̀ yẹn díje bàbá ẹ wo tí Fáyọ̀ṣe tó fojú Tinubu rí àbúrò Fáyọ̀ṣe gan jáde Isaac Fáyọ̀ṣe òun gan jáde pé ọkọ̀ọ̀kọ̀ pòsì news kan tẹ́gbọ̀n rẹ̀ fi síta nígbà tó bú Tinubu dáàrin kan ó ní kódà tí Tinubu bá pe òun tó fóun ní appointment tó fóun ní minister ó lóun máa reject ẹ ní Fáyọ̀ṣe ti sọ bẹ́ẹ̀ àbúrò rẹ̀ Isaac Fáyọ̀ṣe gẹ́gẹ́ ló post ẹ̀ ọlẹ́gbọ́n mi ẹ bá mi wo news yìí kí ló wá ń ṣẹlẹ̀ lénìí kó tó wá di pé wọ́n fi ṣe ọ̀ṣẹ́ Fáyọ̀ṣe ṣe ẹni tó jẹ́ chairman fún rural electrification project ẹ get pé àwọn ná ìgbèríko ó fẹ́ dàbí àwọn tó máa wà lọ́dà minister of power so ló máa mójútó gbogbo àwọn agboolé àwọn bí iná ṣe máa dé gbogbo àwọn ìgbèríko ẹ̀wùn tí Fáyọ̀ṣe fojú Tinubu rí láyé lèmi fi ní lójú tèmi o bí imúgún àwọn tó ń tẹ̀lé Tinubu òun lèmi fẹ́ ka Tinubu kún tó ló fẹ́ dàbí pé kò kì í bínú tán ó ti fẹ́ sọ di mógùn bẹ́lẹ̀ ìbáṣẹ̀lẹ̀ ni tó oríṣiríṣi ẹjọ́ di kíní ẹ̀ tó ti bá pẹ̀lú Tinubu ó wá fẹ́ dàbí pé Tinubu yẹn bí ìgbà tó jẹ́ pé ẹni tó lẹ́mí ìdáríjì ni àmọ́ nítorí ẹ̀ka máa ṣe wá ni pé àwọn tó bá wá sọ̀rọ̀ wọn dáadáa náà ó yẹ kí Tinubu ọmọ ránṣẹ́ sí wọn kọ́ máa ṣe àwọn tó sọ̀rọ̀ wọn dáadáa náà lóore tọ́nà tó ń bu àwọn náà ń gbádùn
ní tó fi hàn pé bàbá yìí ò kì í bínú tán ó kàn jẹ́ politician tó jẹ́ pé ọlọ́run bó ṣe máa ń ṣe nǹkan títí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ ni wọ́n ti ṣẹ̀rí kẹ́ẹ̀dẹ̀ tó mọ̀ wọ́n tún ti lọ́rẹ́ rẹ̀ nìyẹn ẹ wo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin ìgbà tí Tinubu àti Ọ̀ṣínbàjò tí wọ́n ń contest Senator Teslim Kọ́láwọlé Fọlárìn ẹ wo ohun tó ṣe fún Tinubu tó ti sọ̀rọ̀ ọmọ báyìí àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ní tó fi hàn wá wípé Tinubu ò kì í bínú tán ibi tí mo wá ń lọ ni pé déédéé nǹkan tí Ṣèyí Mákindé wá gbé sọ́kàn tó wá fa nǹkan tí Ṣèyí Mákindé fi wá jẹ́ pé ó sàn takù Tinubu ni ọwọ́ ayé mi ayé gbẹ̀gbẹ̀ ìdí tó fi wá jẹ́ pé títí dọ̀la tẹ Ṣèyí Mákindé mo fẹ́ play kíní kan fún yín sí ayé gbẹ̀gbẹ̀ mo mọ̀ mọ́ fẹ́ play kíní yẹn fún yín ẹ ṣeun ẹlẹ́gbàgbà Daniel Buhala àwọn náà ti fún wa ní fún ni mu ọkùnrin yẹn ayé gbẹ̀gbẹ̀ mo fẹ́ play kíní yẹn fún yín mo fẹ́ kẹ́ ẹ rí ní èyí tó fi hàn wá pé Ọlọ́run nìkan ló mọ nǹkan tí no tí Ṣèyí Mákindé tí tó wọ bẹ́ẹ̀ ni sábà rẹ̀ náà ni ẹ gbọ́ kínní ẹ gbọ́ kínní yàrá ìgbẹ̀ngbẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kínní dáadáa ayé gbẹ̀gbẹ̀. We don't need the federal government to tell us what to do. We know what to do and we know what is good for our people. We can run our own affairs. The federal government is not superior constitutionally to the state government. Well, they have more resources than the states, but the jurisdiction is coordinate. So we can do what is right in Oyo State, and we've been doing what is right in Oyo State. So we inherited local government, owing salaries, pensions, and gratuities head of state. ayé gbẹ̀ngbẹ̀ lóòótọ́ etí gọ́fúnà Mákindé sọ yẹn bó kúkú ṣe rí ni wọ́n ṣe sọ yẹn gbogbo gọ́fúnà náà ló dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé nǹkan kan bẹ lọ́kàn ẹ̀ kò ń dẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ tí wọ́n máa sọ lélẹ̀ Mákindé sàn ń ṣèṣe pé bígbà tí ìjà ń bẹ láàrin àwọn àti president Bọ́lá Ahmed Tinubu àwa mọ̀ láì ṣe pé bóyá Ìgbò làwọn àbí Haúsá tábà pé bóyá ayé gbẹ̀gbẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ ó ní mo ṣe rò pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ká mú léyò kọ̀ọ̀kan ẹ rí i pé kan ní ti Ṣèyí Mákindé tá a ti sọ yìí ìkànnì gbogbo àwọn tó jẹ́ pé àbúsoríire ni wọ́n ń bú Tinubu tí wọ́n dẹ̀ mọ́ ní Tinubu burú lójú tèmi bá a ṣe wá ǹjẹ́ Tinubu ṣèyàn tó burú la wá lè pè báyìí kí láà sọ pé ń ṣe láàrin Ṣèyí Mákindé ni mo fi sọ pé ọ̀rọ̀ tẹ sọ láàrin pẹ̀lú Arẹ́gbẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ then Ọ̀ṣun tí sì tún dàrú dì sìn kí ẹ kú ti sọ̀rọ̀ bá ní kí la fẹ́ ṣe mo ní tẹ́ ní sáwà tó ẹ jẹ́ àgbé àwọn ọ̀rọ̀ náà yẹ̀ wò. ẹ ṣeun Alhaji ya kí gbogbo ilé kan sí ibi tí wàá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi Alhaji ni pé a kí gbogbo àwọn NURTW Lagos chapter a kí wọn wípé wọ́n kọ́ ọ̀rọ̀ èèyàn wọ́n para fẹ́ra kù ẹni rẹ tó lọ Tọ́ba Ìjàyà bó ti jẹ́ pé èmi ò tiẹ̀ mẹ́niyàn Alhaji. abẹ́rẹ́ ikú máa ń jẹ́yàn popular ni. story ẹ̀ tí mo ti gbọ́. iṣẹ́ ikú máa ń jẹ́ kéèyàn popular ni. story ẹ̀ tí mo ti gbọ́ so far so good. ó jẹ́ kí n rí i pé ẹni náà òun náà. wọ́n gbìyànjú ní ayé. òun náà gbìyànjú ní ayé. wọ́n gbìyànjú. kọ́lọ̀mbà wọn tẹ̀wọ́ sí. kódà gan jagunjagun ni wọ́n pè wọ́n. jagunjagun náà pè wọ́n. mo rí ẹnìkan tó fi write up kan síta. ó ní òun fẹ́ kí àwọn tó jẹ́ member NURTW ẹ̀ tó lè fi náà kọ́rọ̀ yìí ó lóun fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Tọ́ba Ìjàyà wọ́n ní Tọ́ba Ìjàyà Pasuma náà máa ń kì í èèyàn Tọ́ba Ìjàyà gbogbo ìdí òro èyí tó ẹni kọrin mọ́. sọ ni Pasuma ń kì í. ó ní bẹ́ẹ̀ ni èèyàn Tọ́ba Ìjàyà gbogbo ìdí òro wọ́n ní ní Fádèyí ẹ̀rọ tí mò ń sọ iná àwọn ẹlẹ́gbàgbà ti Mr. Sísọláwálé wọ́n máa jẹ́rìí sí wọ́n ní Fádèyí wọ́n ló ní left and right ibi títí ti bá kọjá báyìí ó dàbí Mùṣín náà apá bí àtàpá bí so tíjà bá wá dé àwọn tí bí òtó bẹ́ẹ̀ kan fònà síbí àwọn tí bí náà òtó bẹ́ẹ̀ kan fònà síbí. ta ló sọ̀rọ̀ yẹn fún mi lánàá ta ẹnìkan lájọ́ ń sọ̀rọ̀ lánàá wọ́n ní Fádèyí wọ́n ń pè nìkan ní Jplum àbí Jplum ni Jplum yẹn lòun àti àfa àkàtì wọn fẹ́ gàn dín ní báyìí olówó lòun náà bá istijaba wọ́n ṣe ìjọjà àtẹlẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni etiquette
J-Plum yẹn àti Tọ́ba Ìjàyà wọ́n ní wàhálà wọn àwọn méjèèjì náà ní Fádèyí wọ́n lẹ́nìkan ní left ẹnìkan ní right wọ́n ní ọ̀sọ́ débi pé ní Sunday àti lọ́jọ́ Saturday ẹ mà àwọn máàcì agboolé tí wọ́n máa ń gbà yẹn àwọn bọ́ọ̀lù agboolé tí wọ́n máa ń gbà wọ́n ní wọ́n ra bọ́ọ̀lù Fádèyí ìwà nípa ilé ẹ̀rìn ẹ̀sìn orí èèyàn náà fi ń gbá bọ́ọ̀lù kẹ́ẹ̀lì mọ́ ibi tí ráyọ̀ tí wọ́n máa ń burú dé ń gbà yẹn according to bá ṣe sọ kódà wọ́n ní bá ṣe ń sọ ìwọ́n làwọn yóò máa rántí pé lásìkò tí ogun Fádèyí le láàrin Tọ́ba Ìjàyà àti J-Plum kọ́nà kó forí jìn Tọ́ba Ìjàyà kọ́nà kó túbọ̀ délé fún wọ́n ní ìjà yẹn le gan débi pé wọ́n máa ń forí èèyàn gbá bọ́ọ̀lù ní Fádèyí pé àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹ̀yìn wọn now wọ́n lásìkò kan náà ní ìjà Tọ́ba Ìjàyà àti bàbá kan tó máa ń pè ní bàbá Aládò ẹgẹ́ ti sè bàbá kan náà bẹ tán ń pè ní bàbá Aládò Mùṣín làwọn wọ́n dà pé Mùṣín náà wà bàbá Aládò yẹn Òṣùpá náà máa ń kì í pé bàbá kìíní kan Ọlọ́run má jẹ́ rí ìjà bàbá Bílí wọ́n ní bàbá yẹn burú gan ibi tí mò ń lọ nínú write up tẹ́ni yẹn kọ ni pé ó ní gbogbo ẹni tó bá yẹ pé street lọ́nà ti gbàdúrà ẹ̀ ó ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tẹ́ni yẹn fẹ́ parí ọ̀rọ̀ sí nìyẹn ó nítorí pé àwọn ìjà kan wà tó jẹ́ pé wọ́n ti jà sẹ́yìn àwọn ti gbàgbé. gbàtí bí gbàtí dé wọ́n ti gbàgbé. ẹ wo Tọ́ba Ìjàyà ń sìn wọ́n ní lẹ́nu àìpẹ́ tí òun tó lọ sẹ́yìn tó ti di big man yìí ayé gbẹ̀ngbẹ̀ wọ́n ló ti wá ń ṣe charity ó ti bẹ̀rẹ̀ sí ní ṣàánú fáwọn èèyàn wọ́n ló ti di pé ẹ lè mọ̀ pé èèyàn tó ti ẹ̀jọ́ ọmọ líle tọ́jọ́ ọmọ street ni mọ́ ẹ tó wá wo síbẹ̀síbẹ̀ assassination náà tó fi pa so kẹ́lẹ̀ kọ́rọ̀ yẹn pọ̀ mo tó fi ní kí. àìmọye gbogbo àwọn tó tètè fi assassination pa ní NURTW yìí tó ṣe kan dáwọ́ ẹ̀dúró nítorí pé ẹ̀ ń tẹ́ ẹ pa tẹ́ ẹ̀rọ yẹ ẹ̀yìn ti pa gbé ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ẹ ti dí ọ̀nà oúnjẹ àwọn kan torí pé ẹ̀ ń tẹ́ ẹ pa ó láwọn tó ń tọ́jú táwọn náà ń tọ́jú àwọn ẹlòmíì ṣùgbọ́n gbà tí channel Tọ́ba Ìjàyà ti dín ní sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti dí nílẹ̀ àwọn tó ń tọ́jú so àmì àwọn tó yẹ pé a ti ń gbọ́ ìró ikú wọn ní NURTW. tẹ́nìkan bá dẹ̀kú èèyàn rẹpẹtẹ ní kí ni yẹn máa affect. so gbogbo àwọn tẹ́tẹ́ one street tẹ́wà ní NURTW kò bá dákan bá wa dá wa ń pààyàn ń ṣàyàn pa nítorí kí náà nítorí ipò torí owó iná torí owó náà ni owó tá à ní gbé lọ sọ́run ìgbà tí Tọ́ba Ìjàyà kú nìsín ṣé organizing secretary wọn ṣe gbé lọ sọ́run. ìyẹn organizing ẹ̀ béèrè ni Ìjàyà ó lówó gan ní gbogbo ilé ńlá tó kọ́ káàkiri ṣómú kankan lọ àti ẹ̀gbọ́n organizing ibi tó wà tẹ̀ wulẹ̀ lẹ́tí lọ́dún mẹ́rin bí ó wulẹ̀ kúrò ń bẹ̀ ẹ wá dúdú dúkìá tó ní. ìgbà tó yẹ ká máa gbádùn ilé ayé wọn. gan bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ wedding láìpẹ́. ẹ̀yin náà rí báyìí. lásìkò tó yẹ ká rò pé wo gbogbo ìyà tí mo ti jẹ ìsinmi ni mo fẹ́ kó tẹ̀lé. wọ́n kà dá wa lálẹ́ fáwọn ọmọ. ó ní àwọn bá kàn máa sunkún ni. Alhaji ẹ ká bọ́ sí orí ètò àtúnyẹ Alhaji kí n tó bọ́ sí ọ̀rọ̀ Ṣèyí Mákindé àti ààrẹ orílẹ̀-èdè Alhaji mo rí ìròyìn kan yóò jáde lánàá ní tí mo kà ìròyìn kan jáde láàárọ̀ tí mo kà tó jẹ́ pé àná ló ṣẹlẹ̀ inú mi dẹ̀ dùn fún ìròyìn yẹn bó ṣe ṣẹlẹ̀ Alhaji. inú yín dùn sí. èmi nínú mi dùn ju Nàìjíríà torí pé àwọn ọlọ́pàá Nàìjíríà ní òfin mi kankan gbá tiwọn mi fẹ́ràn wọn. àwa náà ti ṣe dáadáa nù wọn. àtàwọn tó ṣe dáadáa náà yìí gbá tiwọn. ìlú àwàdé. tá a bá wo rẹ́kọ̀dù tiwọn náà wọ́n ti ṣàìdárí. ok ọyẹ ẹ máa bọ́rọ̀ yín. ìgbà tiwọn ní ìlú Àbújá lánàá ọwọ́ tẹ ọlọ́pàá mẹ́rin. ọlọ́pàá mẹ́rin. wọ́n dẹ̀ ti kó wọn ti tì wọ́n mọ́lẹ́ pé wọ́n á fojú ba ilé ẹjọ́. àwọn mẹ́rin. bẹ́ẹ̀ni. ọ̀yà ẹgbẹ́ ndébẹ̀. àná wọ́n sọ wípé ẹnu iṣẹ́ tó yẹ kán wà wọ́n á lọ síbẹ̀ wọ́n lọ fọ́ọ̀mù barricade láti checkpoint láti máa gba owó lọ́wọ́ àwọn èèyàn. ok. wọ́n dẹ̀ ti ń gba owó tó fi lọ dá chairman ICPC dúró. ṣé ń gbàlàjì. ó yé mi mo gbádùn yín dáadáa. wọ́n lọ dá chairman independent ẹ máa gbọ́ chairman tẹ́dá dúró Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC. chairman wọn náà dá dúró tí wọ́n mọ̀. wọ́n dẹ́ni yẹn dúró wọ́n wá wọ́ọ̀kẹ́ lọ sí ìdí POS. kó withdraw 53,000 naira fáwọn bó ṣe ń withdraw ẹ ní chairman ICPC ló take a picture bó ṣe withdraw lórí POS machine tí 53,000 naira withdraw ibẹ̀ náà bó ṣe withdraw ibẹ̀ náà làwọn yẹn náà ti pin mara wọn lọ́wọ́
ìṣèjú ẹ̀. ó sì padà sí di mọ́tò bí wọ́n á dá mọ́. iná mo ń sọ mo ní níṣẹ́jú Níṣẹ́jú ẹ̀ ìgbà tí wọ́n dóhùn ó mọ́. sì padà sí di mọ́tò wọ́n sì call arrest fún gbogbo wọn. kí wá ṣe tí mò ń mọ̀rọ̀ lọ nìyẹn Alhaji. bó ṣe pọ̀ tó yẹ ibẹ̀ ìkọlẹ̀ tó ń lọ. ǹjẹ́ a mọ àìmọye àwọn táwọn ọlọ́pàá yẹn ti palẹ̀kùn tí wọ́n lágbára. Ah, torí pé chairman yìí torí pé ní ìwà nípò ni o ló ṣe call order ipe kí wọ́n arrest àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ṣe call arrest àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n tì wọ́n mọ́lẹ̀ bí Alhaji. ǹjẹ́ àmọ́ iye àwọn ọmọ kéékèèké àwọn young people tí wọ́n ti gba owó lọ́wọ́ wọn bẹ̀ yẹn tẹ̀sí àràsì wọn níbẹ̀ yẹn wọ́n sọ pé iṣẹ́ wọn à fún wọn níṣẹ́ lọ síbẹ̀ yẹn kán lọ fún ọ̀nbárí kékeré kán máa ṣe checkpoint tó fi ń gba owó ǹjẹ́ àmọ́ wọn tó ti fi owó tó ń gbà tó fi frustrate ní ọjọ́ yẹn àtàwọn ọjọ́ mìíràn tó ti ń ṣe. a kí mọ́mì wa Mrs. Fúnmi a kí wọn káàbọ̀ sí orí ètò láti Amẹ́ríkà. ẹ wò bí pálábà wọn ṣe ṣẹ́gi nísìn. ẹ káàbọ̀ sórí ètò mà Mrs. Fúnmi láti Amẹ́ríkà. torí pé ní jẹ́ chairman ICPC ló tún wọn láti rí bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n tó wá jẹ́ ordinary citizen ní Alhaji ṣó máa lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá ṣé wọ́n ní rò pé pé ó lè ní. kódà wọ́n lè pè lólè o ní tí ò dẹ̀ jẹ́ tiẹ̀ ni wọ́n máa gbélé lọ́rùn. tẹ́fì lè múrú big man bá Alhaji ṣe é pé àwọn ọlọ́pàá Nàìjíríà Alhaji orí wọn ò pé o. mo rántí ẹnìkan náà tó jẹ́ pé àwa náà tẹ̀lé kò ṣe ìtàgbọ́ Mr. Alaba. bẹ́ẹ̀ ni Mr. Alaba. Mr. Alaba láti London. Alhaji ní tó sọ pé orí àwọn ọlọ́pàá Nàìjíríà ò pé ni wípé ẹ má bínú o. àgbẹ̀ ìpele gbẹ̀pẹ́ lójú tí orí wọn ò pé ni. ṣé bí ojúlómọ sọ pé ojúlómọ tó yóò nú. ẹ ẹ lè má mọ. Alhaji rárá akẹrùjẹ wọn à ní ọpọlọ sẹ Alhaji wọn à lọ́pọlọ tó bá rí mu rẹ lómi wọn àti ẹkọkọ ronú pé ẹwà o ìdúró ẹni yìí ṣùgbọ́n wọn ti wọ pé gbogbo ẹ lọmọ yahoo Alhaji gbogbo ẹ ló ń ṣiṣẹ́ ìdọ̀tí ìgbà tọ́wọ́ bá wọn tán ni wọ́n tó wọ pé amúdé ń sọ náà pé ní bó ṣe múra o wọn à lọ́pọlọ níbẹ̀ ni Alhaji ní Ghana yìí tẹ́ ẹ̀ máa ń drive tí ọlọ́pàá bá dáyọ̀ dúró ọ̀rọ̀ ẹnu yẹn lásán ọlọ́pàá Ghana kọ́kọ́ kọ́ṣẹ́nà rẹ̀ pé bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀. kódà kéèyàn wọ short nika. kéèyàn wọ short nika jẹ́ kọ́ṣẹ́nà ra mi. Mr. Seun ọ̀nà ti wọlé. ṣùgbọ́n Mr. Seun ti wọlé. ọlọ́pàá Nàìjíríà kí òkú kúrò cemetery kó wa 4x4 jíìpù lẹ́kọ̀ọ́ ọlọ́pàá ó dá dúró yóò gbowó lọ́wọ́ òkú. akí Mrs. Mary Olúwo mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò. níbi tó ń wá ẹ̀gá níbi ọ̀rọ̀ owó dé kí òkú kó dìde ní cemetery kó wọ 4x4 jíìpù kó wọ material sára Alhaji wọ́n dẹ́ òkú dúró wọ́n gbowó lọ́wọ́. ẹ káàbọ̀ Mrs. Mary Olúwo current affairs. kẹ́ni kan declare rẹ pé òkú ni mí o wọ́n sọ fún pé ẹ kò káwá ìwọ lówó ẹ kó òkú mo wò sí wa wá torí bó lè ṣe mú yàn lọ sí di pos ẹ̀ gbó lówó ẹ̀ tí ẹ̀ fúra. Alhaji ẹ wo torí wọ́n sọ pé ǹjẹ́ a máa ẹ̀mú yẹn àwọn ordinary citizen tó ti fìyà jẹ tó ti gbó lọ́wọ́ tó ti aráàzì wọn torí nínú story ẹni yìí wọ́n aráàzì chairman ICPC dé di pos ni tẹ́bi gba 53,000 alẹ́ rẹ̀ Alhaji ṣó gbé orí èèyàn dání ni ṣé bá gbó lọ́wọ́ ṣó pààyàn ni ṣé ìwé ọkọ̀ ni ò pé ni. àbí kí la fẹ́ pè é. tó bá yá a mọ̀ sọ pé Tinubu ò dáa tó bá yá a mọ̀ sọ pé president Tinubu ò dáa ṣé president Tinubu ló ní káwọn ọlọ́pàá lọ fọ́n bá kékeré máa gba owó. Mrs. Florence Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò mọ́mi wa Mrs. Florence Adébáyọ̀ QH radio. tí máa ń wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbẹ́mìí tó wọ́n sọ pé yẹn ìjọba Tinubu níyàn lára Tinubu ò dáa Tinubu ò dáa Alhaji ṣé Tinubu ló ní ká lọ fọ́n bá kékeré máa gba owó ní checkpoint tọwọ́ bá wọn báyìí bẹ́ẹ̀ irú wọn pọ̀ káàkiri gbogbo state Abuja nílé ti ṣẹlẹ̀ tó ti kó wọn bẹ́ẹ̀ Alhaji mo máa ń wo skit kan ní ìsìn bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ ń ṣeré bí wọ́n pretend ní ṣùgbọ́n mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé ẹni á mówó dání á máa béèrè pé òun lọ sí Kazeem Street ẹ̀ tó bá rí ẹjọ́ ẹ̀sìn wo lẹ́ ń ṣe ètò bá rí Christian yóò béèrè nǹkan Muslim lẹ́tọ́ ètò bá ní Musek Alhaji woman kan ní Christian lòun òun ṣẹ́ẹ̀dì láti church ni ẹni wá receive kọ́ Alhaji happy birthday mi tíra wọn tẹni àwọn Muslim tẹni kí n pín wọ́n fún o wọn á dẹ̀ máa yọ padà ká Christian náà ibẹ̀ ni Muslim ní Nàìjíríà lórí bẹ́ẹ̀ bó Nàìjíríà ṣe rí ṣé Nàìjíríà lórí ká máa parọ́ ni. àbí. ṣé president lórí ká máa parọ́ ni. mo ti máa ń sọ pé tá a bá wo ìwà wọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbà mí in tó yẹ làwọn olórí wa fi ń fìyà jẹ wá Ọlọ́run dárí jì mí. òun la fi máa ń sọ nígbà mí kì í bá a ṣe rí bẹ́ẹ̀ ni irú àwọn olórí tọ́lọ́ yẹn ti wà. bẹ́ẹ̀ ni Alhaji. orí ètò la wà current affairs QH radio Mr. Kazeem. ẹ̀yin náà wo irú àwọn ọlọ́pàá mẹ́rin tá a sọ yìí. akínkàbọ̀ sórí ètò Mr. Kazeem kárí láti Amẹ́ríkà. pé ordinary citizen náà gba owó ìlọ́wọ́ Alhaji ó ti lọ gbé nìyẹn o. tó bá dẹ̀ sọ̀rọ̀ wọn á parọ́ mọ́ ni. wọ́n á parọ́ mọ́ ni 53,000 naira ṣùgbọ́n tó sọ̀rọ̀ ọ̀gá ni
ọ̀gá ni ní department so kò sí nǹkan tẹ́lẹ̀ sọ bó ṣe ṣẹlẹ̀ náà ni wọ́n ní ká kọ́ fún arrest wọ́n dẹ̀ kó gbogbo wọn alájì wọ́n ti tì wọ́n mọ́lé lágbára Ọlọ́run irú ẹ̀ láàmú ọ̀rẹ́ gbogbo àwọn ọlọ́pàá tó máa ti ń fìtìnà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báṣìrì wọn ṣe máa tún palagọ́ ó ṣe máa ṣe bá ṣe máa tún lélẹ̀ alájì kí n bọ́ kábọ́ sọ̀rọ̀ rẹ̀ ọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Ṣèyí Mákindé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan alájì tí mo sọ̀rọ̀ pa ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. lára àwọn tó jẹ́ pé àwa náà ń tẹ̀lé kò ń ṣe topic àwọn ni mọ́mí wa kan láti UK Mrs Fatima Aliu wọn kú lórí ètò Mrs Fatima Aliu. ọ̀rọ̀ tí mo ní ọ̀rọ̀ ẹnjìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lára àwọn tí mo tún rántí Mrs Adébùkọ́lá láti Canada Mrs Adébùkọ́lá láti Canada àwa náà ń tẹ̀lé kò ń ṣe rédíò àwa náà ń tẹ̀lé kò ń ṣe topic. ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. tẹ́lẹ̀ kò ń bẹ́ ń bẹ̀. ẹ̀kọ́ wà ń bẹ̀ gan alájì ẹ̀kọ́ tó dẹ̀ wà ń bẹ̀ ni pé àwọn fídíò tó ń jáde bí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe wọ palace òní kí ẹnjìnà Ṣèyí Mákindé kán lọ wo fídíò yẹn lásán ẹ̀kọ́ wà ń bẹ̀. ẹ̀kọ́ tèmi dẹ́rẹ́ bẹ́ẹ̀ máa tó wo fídíò yẹn ni pé mo rántí ìgbà tí Ọọ̀ni of Ifẹ̀ ṣe fẹ́ gba staff of office bí Ọọ̀ni of Ifẹ̀ ṣe dúró rẹ̀ pé kó bọ́ di pé staff yóò ní. Ọlọ́run jẹ́ ká fún mi o Ọlọ́run jẹ́ ká fún mi o. torí tó bá lóun ò gbélẹ̀ kò sẹ́ni tí yóò mú sí. torí gbà yẹn agbára wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. ntí gómìnà bá sọ ọmọ yẹn lábẹ́ gé tó bá sọ pé rárá kì í ṣe Ọọ̀ni Adéyẹyè lọ ní Ọọ̀ni kálọ̀ ń yẹn lómi kò sí kankan tí wọ́n ṣe wọ́n jà wọ́n para wọn kàn ní. ṣùgbọ́n alájí káwá wò lónìí tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tí wọn ò sí lórí ipò mọ́. ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ló wá ń dá wọnú palace láìsọ ọlọ́pàá kankan lẹ́yìn wọn. wọ́n wọ palace Ọọ̀ni Ifẹ̀ as ordinary citizen. wọ́n dẹ̀ máa gba appointment wọ́n láti book appointment. wọ́n wọ bẹ́ẹ̀ as ordinary citizen. ká máa fi àsìkò yìí ká máa fi kí Alhaji Taye Currency pé wọ́n kú ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Canada ẹ mọ̀ pé a ti sọ pé tá a bá sọ̀rọ̀ nípa gbajúgbajà olórin tó jẹ́ pé all-rounder ni. Baba Honorable worldwide musician. Baba lọ́yà. Baba Honorable baba lọ́yà. Gbogbo ẹ̀yin ti Taye Currency ní orílẹ̀-èdè Canada ẹ kú àmójúbà Taye Currency o. Baba Honorable tó ti gbé àlùjó wọ́n tó ti gbé wọ Canada bá tó ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀kan lọ́mọ nìbàdàn lágbára Ọlọ́run gbogbo ti Canada tó ti ń jẹ tó ń gbà yẹn lọ. Ọ̀pá Currency ẹ̀gbọ́n akínyé o àtàlájì láti ẹ ṣeun. ṣé wọ́n lọ sí Canada ni. wọ́n lọ wọ́n ń bọ̀ láti Canada. mo fẹ́ mọ déètì ni. mo ní wọ́n ń bọ̀ ni wọ́n ń bọ̀ láti ibẹ̀ ni. mo fẹ́ mọ déètì kí n tètè sọ fún agent mi. òun náà mo fi ní wọ́n ń bọ̀ tó bá tètè book ticket ní alájú. àní wọ́n ń bọ̀ ni wọ́n ń lọ. èmi tiẹ̀ pàdé wọn ní Vancouver so. èwo lẹ tó pè Vancouver àbí Vancouver. Vancouver kọ. èbó ti ní Vancouver o. Vancouver kò gbọdọ̀ ní ìdínkù. Vancouver. èbó ló jẹ́ bẹ́ẹ̀. alájẹ Google ẹ̀. àwọn tá à ń travel tá a bá ń sọ eré tá a ń sọ street. pẹ̀lú Currency tọ̀sẹ̀ kú airport Èkó láàárọ̀ yìí. bàbá yẹ lójú tí lọ́sẹ̀sẹ̀ ń kú lẹ́kọ̀ọ́ àti ríra ń bẹ̀. èbó ìjọ lẹ́yìn wá dé. kí ló dé tí mo bí pé táìwọ náà lọ tẹ̀ sọ́kùn mi. ẹ̀ ń gbà bọ̀ pé irọ́ ni ó tẹ̀lé. aláàjì táìmù kọ́ ẹ bẹ́ẹ̀ rí pé ó pẹ́ ká tó dé díẹ̀. ẹ já máa ṣe program wa lọ. anyway baba lọ́yà ẹ máa retí ayé ẹ máa retí wa jàre ẹ má wọrí àmàjọ ẹ̀yin tá a bá ti parí ètò. tọ́lọ́ bá wọ ọ̀rọ̀ ẹnu yín mi ní parọ́ fún yín ẹ wọ̀ ná kápọ́rọ̀ ẹnu yín lọ́ fẹ́ lò ó. ẹ bọ́ bọ́ bọ́ọ̀dì ẹ wá irọ́ tì mí. ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà fún mi. ẹ̀yin ní ọwọ́ mímọ́. kílẹ̀ ní. báyìí bọ̀bọ̀ ṣe wọ́n sọ funfun yẹn rẹ́ẹ̀dì lọ́jọ́ lójú mi. ayé bèbè máa wọ́rọ̀ bọ̀. Alhaji ẹnjìnà Ṣèyí Mákindé tán wà ní orí ipò lónìí tán ṣe bí ẹni pé wọn ò ní kú lórí ipò mọ́ pé ìbẹ̀rẹ̀ máa wà títí láì kán rántí ọjọ́ tí wọn ò ní sí lórí ipò mọ́ o. bẹ́ẹ̀ni. mo jẹ sọ wípé máa fi ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe àpẹẹrẹ mo ṣe ọdún mẹ́jọ ní ọ̀gbẹ́ni Rauf náà ṣe ọdún mẹ́jọ o ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọn ò sí lórí ipò agbára mọ́ lónìí. òun dẹ̀ tún fi kiri kan sí ní ọwọ́. bẹ́ẹ̀ni. òun tún ṣe mínísítà ọdún mẹ́jọ. òun tún ṣe mínísítà ọdún mẹ́jọ o. ẹ lápá àgbà yẹn. wọn tó wá sí ipò mọ́ lónìí sẹ́ẹ̀ wọn tó wá sí ipò mọ́. ordinary citizen ni wọn. ó mà ga o. ìyá dúnìyà. ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé ẹ mú jáde. ẹ ń kí mi ni nígbà tí ṣe mi lè ń kí Arẹ́gbẹ́ṣọlá lọ ẹ̀kọ́ fún yín lówó àbí Ṣèyí Mákindé. ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé. ẹ ṣe àgbẹ̀gà kí n mú owó jáde. àwọn Yorùbá ló máa ń sọ pé ó ń bọ̀ àwọn ládé de o. àwọn ní o. Alhaji kò sí irú agbára tí Ṣèyí Mákindé lè ní tí wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ ààrẹ orílẹ̀-èdè o
lábẹ́ bí ti wulẹ̀ orí tán sọ pé kíníkan ò lẹ́nu tó àwọn kankan yẹn ọlọ́mọdé àríwá kí aláwọ̀. Engineer Ṣèyí Mákindé tó kù tí wọ́n fi parí iṣẹ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó kún assignment yẹn kan ṣe ni kí wọ́n ṣe. sàmájẹ káàbọ̀ sórí ètò. ká má máa fi sọ wípé ààrẹ orílẹ̀-èdè làwọn máa fi takò àbáwọn máa fi bájà igi mú jìnnà sórí ipò ààrẹ orílẹ̀-èdè ó jìnnà fáfáà sí ipò gómìnà ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni kí Engineer Ṣèyí Mákindé kí wọ́n focus lórí development Ọ̀yọ́ state èyí tó kù tí wọ́n àti ṣe ká fìjà lẹ̀. kí wọ́n focus lórí assignment tó pọ̀ lórí tébù wọn kí wọ́n fìjà lẹ̀. ìjà ò dọ́là. àwọn tí ẹ ti lórúkọ náà. lóòótọ́. bẹ́ẹ̀ lórí ìjà ò dọ́là orúkọ ló ń sọ àwọn tí lórúkọ náà. ó wá kú bàbá ṣe kílásì bóyá orúkọ gidi ni o àbò orúkọ ọbú wọn ti lo ọkọ. ṣùgbọ́n kókó bẹ́ẹ̀ náà ní pé Alhaji kán má máa fi ìgbà tó yẹ kán fi develop ìlú kán máa fi jókòó pé ààrẹ làwọn máa fi takò àwọn máa fi bájà. tàbẹ́ lómi. àwọn kan tó yẹ kẹ́ ṣe nílùú ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bí Engineer Ṣèyí Mákindé tó ń bàbá rẹ̀ jà lónìí wọ́n bá Alhaji Oríyọmí jà lọ́la bí ìbá ṣe Alhaji Oríyọmí wọ́n bá Súrí jà tí ìbá ṣe Súrí wọ́n bá Sunday Igboho jà kí ló dé kí ló dé ẹ rí i pé wàá tẹ sọ̀rọ̀ Engineer Ṣèyí Mákindé àti ààrẹ orílẹ̀-èdè tẹ sọ pé àwa aládàá sí wọn ni àwa onídẹ nígbà tá àwa jẹ gbogbo yìí. torí gómìnà sani special adviser. bẹ́ẹ̀ni. rẹpẹtẹ. wọ́n ní PA rẹpẹtẹ. ṣé owó nìkan náà ń gbà ni. wọ́n fẹ́ dàbí kó owó nìkan náà ń gbà. tó bá jó nìkan ni ẹ. kó wá tí kàn wá kò lù ẹ́ yìí. kàn wá tó bá jó nìkan ni kò kàn wá ọmọdé ní àwa torí Alhaji. bẹ́ẹ̀ ṣe pa wáyé ló ti ẹ̀ pa èmi lẹ́rìí. àwọn kan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ Alhaji pọ́blẹ́mù pọ̀ nílùú ju ká máa gbọ́ wípé ààrẹ orílẹ̀-èdè àti gómìnà ìpínlẹ̀ kan ń jà ní tí ò da Alhaji bóyá àsámẹ́ǹtì pọ̀ lórí tébù gómìnà tó yẹ pé wọn àti ìrí kankan yanjú ń bẹ̀ lágbára Ọlọ́run next month presidential rally ó bẹ̀rẹ̀ bí presidential rally bá ṣe ń bẹ̀rẹ̀ governorship rally náà ó bẹ̀rẹ̀ lọ́sùn lágbára Ọlọ́run òun ni wọ́n ti ń yínra wọn lọ́rùn lọ́sùn lọ́sùgbọ́n wọ́n ti ń yínra wọn lọ́rùn àná lọ òní náà tàbí pé nǹkan ó dọ̀rùn Alhaji ní òkè fíà lọ́sọ̀gbọ̀ wọ́n ti ń jà ọjà o. àwọn tó ń tajà ò lè tajà wọ́n ń sá kiri pé àwọn tọ́ọ̀gì ni o àwọn tọ́ọ̀gì ni o ìjọ wo la tó fẹ́ ronú lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ gómìnà mélòó la rí tó ń lédi ìjà àwọn tọ́ọ̀gì. kò sí. àwọn ọmọ gómìnà wà lamẹ́ríkà the last time tí wọ́n lọ sí Amẹ́ríkà ṣé ni mo rọ ọmọ gómìnà bẹ́ẹ̀ èwo nu wọn. mo rọ ọmọ gómìnà Adeleke ó kálukú kan ṣe tiẹ̀ ni. ẹ kí. no àjọ ní nǹkan kankan bàbá ẹ̀ ní gómìnà bọ́dẹ̀ wọ́n my own. òkè bàbá ẹ̀ lẹ́jọ́ lọ́rọ̀ mo ní bàbá ẹ̀ lẹ́jọ́ lọ́rọ̀. ẹ wá orúkọ bẹ́ẹ̀ Alhaji àbí bẹ́ẹ̀ ni. tẹ bá lọ sí UK. nagode. ẹ rà mọ gómìnà mi tẹ bá lọ sí Canada bá wọn bẹ́ẹ̀. mo fẹ́ kí yín lẹ́yìn ayé ọjọ́ tí ẹ̀ ń travel ẹ má sọ̀rọ̀, ẹ má- Alhaji ọjọ́ tẹ̀ ń travel Àní ẹ má bíbá jẹ́ sọ̀rọ̀. bá chairman kiri pàdé ní airport. ó ti yé mi. ṣé jẹ́jẹ́ yín kọ́ lẹ̀ ń lọ àní ẹ má ẹ máa tún ya wọrí. fọ́tò papọ̀. àní ẹ má wọrí. Alhaji. ọlọ́wọ́ fàbùkù mọ́ bẹ́ẹ̀ mo fọlọ́ bẹ́ẹ̀ yín. ibo tí mo ní picture ẹ̀. àbí náà ni fọ́tò náà ti ń ó máa pè ń dáhùn kan tí ìdúró mi náà Alhaji. fọ́tò náà ń pè kí ẹ ṣe picture. tí màá ti sin Ghana tí mo travel. Àbí? ẹ máa bá àwọn ọmọ gómìnà pàdé. bẹ́ẹ̀ ni ẹ lè pàdé wọn Nàìjíríà. bẹ́ẹ̀ ni ní rẹpẹtẹ. ẹ̀ẹ́dẹ̀ lè pàdé wọn bíi tẹ́tí máa ń kiri. àbí ibẹ̀ yẹn yẹn tiẹ̀ rí wọn bẹ́ẹ̀. ọjọ́ wo lẹ kiri lọ tẹ́ ẹ bá tí mo wọn rí bẹ̀. wọn rí àbí o ọlọ́mọ. àná àṣetò Nagode. Alhaji àṣetò ń pa ọ̀rọ̀ Òṣogbo yìí náà ni àti ìyàtọ̀ ń jà. lẹ́nu táwọn bó máa dẹrùn orí wọn tún ti bẹ̀rẹ̀. Alhaji tí wọn bá ṣọ́ra ìjọba àpapọ̀ lè declare state of emergency. ìyẹn wà ní pé gómìnà tó wà ń bẹ̀. ẹ kó mọ pr kí ni gómìnà wo táwọn fi ń para wọn lójoojúmọ́. torí tí ẹ fẹ́ dàbí pé ẹ tí òwúlẹ̀ tí ìwọlé òun òkú tí ìwọlé Alhaji àwọn yẹn ń para wọn lójoojúmọ́. rálíò dẹ̀ tí bẹ̀rẹ̀ rally o tún ti bẹ̀rẹ̀. wọ́n para wọn títí bá bẹ̀rẹ̀ ṣẹ́ra náà máa pa ni. Alhaji ó mà ṣe o. tí gómìnà balẹ̀ control state tí gómìnà fúnra rẹ̀ balẹ̀ declare state of emergency pàápàá nísìn àbí kí curfew wà then ìjọba àpapọ̀ máa declare state of emergency tí ìjọba àpapọ̀ bá dẹ̀ declare state of emergency bẹ́ẹ̀ ṣe sọ ìyẹn ló wá máa burú jù ẹsẹ̀ o. gómìnà ọmọ ṣé kí kò ní pé gómìnà tiẹ̀. kò lè pé gómìnà mọ́ torí ebe ẹgbẹ́ ẹ̀rí ló tó ti ṣẹlẹ̀ wálẹ̀ ẹ̀rí tó ṣẹlẹ̀ sí Fubara ẹ̀ torí wọ́n á yọ òun kúrò ní. ibẹ̀ ni èyí tá à ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Ṣèyí Mákindé nìyẹn
nígbà tí Mákindé ní àwọn lágbára àwọn láṣẹ ju ìjọba àpapọ̀ lọ Bẹ́ẹ̀. tírù nǹkan yẹn bá ṣẹlẹ̀ gómìnà ò ṣe sọ pé òun lágbára tí wọ́n fi yọ látòkè. bẹ́ẹ̀ni alájí gbogbo àti mo gbé Òṣogbo tí mo wà lóṣogbo àwọn ìjàmbá yìí yóò ṣẹlẹ̀ ẹ̀rí sọ̀rọ̀ ní ìsinmi mo ní mo gbé Òṣogbo ẹ̀ sọ̀rọ̀ ebi bẹ̀yẹ náà la mọ̀ ń lé yín lẹ́mọ̀ ilé ọ̀dọ̀ yín. Canada ìṣẹ̀lẹ̀ mi alájí ẹ fẹ́ràn mi ṣé kí n máa bá parọ́ tí bá fẹ́ràn yín ni. bó ẹ̀ sọ̀rọ̀ kí mo gbé Òṣogbo. Òṣogbo òròkì. ẹ mà á Níjọ́ tẹ̀lé kí ni wa- Canada kí ni Canada. ṣé Canada òròkì ni ẹ ń pè. ṣe káládọ̀ rògbì tó káládọ̀ onírèké làwọn. èyí tí mo ṣe mọ́tò Òṣogbo yẹn níjọ́ ọmọ wa ẹ̀yin nígbà ọmọ mi ṣe bẹ́ẹ̀ dé ẹ̀yin. ẹ mọ bẹ́ẹ̀ ṣe mú orin káàkiri àti gbogbo àdúgbò tẹ̀ gbá bọ́ọ̀lù òkè. ṣe wá lórúkọ dáàdì mi ní street pé dáàdì mi ló kọ́ ní street. ẹ mọ sáré yẹ Òṣogbo òròkì la máa ń rí Òṣogbo òròkì. alájí níwọ̀n ìgbà táwọn YouTube bá ń jáde tó ń jà lójoojúmọ́ àwọn YouTube Nàìjíríà ò tí ì mọ tán ń ṣe arúgbó kọ́ ló ṣà ń jà tó ń ṣe tọ́gì kí ọmọ kéékèèké àdúgbò èló ni gómìnà ń fún yín èló ni opposition party ń fún yín èló náà ń fún yín tẹ́ fi ń jáde tẹ́ ń jà tẹ́ ń ṣara yín tẹ́ ń para yín láì sọ̀rọ̀ mọ́ tí wọ́n ń bẹ̀. ẹ̀ ń para yín ẹ̀ gbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń para yín ìjọ́ òní gómìnà jáde rí pé àwọn tó kú o àwọn lọ kí àwọn ẹbí ẹ o àbí pé 20 million rèé o fáwọn ẹbí ẹ ìjọ wo o. ló ṣẹlẹ̀ mo sọ kọ́lá náà Alhaji Mahmood tún sọ lónìí ìjọ dẹ́rẹ́ àwọn ọmọ gómìnà tàjọ tó máa ń ṣe swearing in wọ́n wà ní suit. ìjọ Alhaji tó bá lọ dìbò gan ní sọ́kàn sọ wípé gómìnà Adeleke àti àwọn wọ́n ti lọ cast ìbò ẹ lè gbọ́ pé ẹ lè gbọ́ pé àwọn ọmọ- gómìnà àtàwọn ọmọ lọ cast ìbò ẹ lè gbọ́ ṣùgbọ́n láíláí. níjọ swearing in ẹ máa rí aṣọ tuntun lọ́rùn àwọn ọmọ Ah, àmọ́. àtìyàwó Àmọ́. tó bá ṣe swearing in ìgbà yẹn lè máa mọ iye ọmọ tó bí. nígbà táwọn ọmọ ọlọ́mọ ògọ́ tó bá ti parí swearing in tẹ́ ṣe pátí tẹ́yìn ẹ̀ báyìí àwé bọ̀s. wọ́n tún padà sí Canada àbí Amẹ́ríkà èyí tẹ́ wájà tẹ́ para yín lọ́nà àdúgbò àwọn ayé gómìnà wà ní fún yín ní wọn à ní fún yín ní iṣẹ́ lọ́fíìsì mọ́. ọwọ́ pé ibi swearing lẹ́ni wọ̀n sí yẹn o kẹ́ ẹ tó ṣẹ̀ wá sọ tọ́ba fẹ́ mọ̀ pé post. post tí gómìnà bá fẹ́ pín post gbẹ tẹ́yìn já tẹ́yìn ara tẹ́yìn ọbẹ̀ gómìnà wà ní fún yín post àwọn tó wà ń wọ suit náà máa fún post ìgbàlẹ̀ à máa fi àwọn weapon kan ti fún yín. ẹ wà máa fi dàlúkú káàkiri. ìgbà tẹ́ ẹ ṣiṣẹ́ fún wọn wọ́n fi bí sùn ìgbà tẹ́ ẹ kàwé nígbà orí yín ò pé ìgbà tó ní fọgá ti fi fọgálẹ̀ ìwọ tó ń ṣe agbèrò òfiṣẹ́lẹ̀ ògbò kìbẹ́lọ̀ wá káàkiri tó fi ń jàfẹ́ ẹ̀ ń nìkan. para yín. ìgbà bí òun wo news láàárọ̀ ní Òṣogbo Alhaji ó kú díẹ̀ káàtó tí gómìnà dẹ̀ wà bẹ́ẹ̀ kí gómìnà Adeleke wá nǹkan ṣe sí o àgbépò lọ sọ́run o ẹ gbé wáyé o àtòwó ẹ gbé wáyé o